láti máa wò mí. Ojú tí ẹ fi wò mí ò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ mi kò ní di láṣẹ Èdùmàrè. Ìròyìn tún rèé láti Ìjìnlẹ̀ Yorùbá TV. Kókó inú ìròyìn. Èèmọ̀ wọ̀lú, agbébọn jí ìyàwó olórí ọ̀dọ́ gbé ní ìpínlẹ̀ Èdó. Èdùmàrè má fi ìjàmbá ọkọ̀ ṣe wá o. Ẹ̀mí ènìyàn méjì ló bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó tó wáyé lópòpónà Èkó sí Ìbàdàn lọ. Ẹ tètè wá ojútùú sí bí ẹ ṣe máa gba àwọn olùjọ́sìn tí àwọn agbébọn jí gbé. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ló ń ṣe ìkìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn agbófinró tẹ àwọn ọ̀dọ́mọkùnrin mẹ́ta tí wọ́n ka èròjà olóró mọ́ wọn lọ́wọ́. A dúpẹ́ o, ọwọ́ ikọ̀ Àmọ̀tẹ́kùn kan ti tẹ àwọn agbébọn 16 èyí tí wọ́n sá kúrò ní ìpínlẹ̀ Kwara sí ìpínlẹ̀ Èkìtì. Àwọn agbófinró tẹ ọ̀dọ́mọkùnrin mẹ́ta kan èyí tí wọ́n ka èròjà olóró mọ́ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti tẹ àwọn ọ̀dọ́mọkùnrin mẹ́ta kan tí orúkọ wọn jẹ́ Abdulrahman Rasheed ẹni ọdún 19, Bíọ́dún Fatai ẹni ọdún 18 àti Muiz Salaudeen ẹni ọdún 18 bákan náà. Gẹ́gẹ́ bí agbẹnusọ Láyínká Ayọ̀ládé ṣe sọ, ó ní ọwọ́ tẹ àwọn ọmọdékùnrin ọ̀hún ní Ọjọ́bọ̀ ní ojú pópó níbi tí wọ́n ti dá ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta mọ́rúwá wọn dúró fún yíyẹ̀wò, ní èyí tí wọ́n bá ìbọn nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sì fi ọwọ́ ṣìkún òfin mú wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn afurasí náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ olè jíjà ní ìlú Ọ̀yọ́ àti agbègbè rẹ̀. Wọ́n jẹ́wọ́ jíjí fóònù, ọ̀kadà àti àwọn nǹkan àlùmọ́ọ́nì mìíràn pẹ̀lú ìbọn lọ́wọ́ àwọn ará ìlú. Ayọ̀ládé fi kún pé àwọn afurasí náà ti wà lákọlò ọlọ́pàá fún ìwádìí tí ó lóòrìn. Èdùmàrè má fi ìjàmbá ṣe wá o. Ẹ̀mí ènìyàn méjì ló ti bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ojú pópó tí ó wáyé ní òpópónà Èkó sí Ìbàdàn lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá létí, ìjàmbá ọkọ̀ náà wáyé ní alẹ́ Ọjọ́rú ní òpópónà Èkó sí Ìbàdàn. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní ọkọ̀ tirẹ́là kan ló sáré àsápajúdé tí èyí sì fà á kí ó kọlu àwọn ọkọ̀ mìíràn tó ń bọ̀. Ó ní ìjàmbá ọkọ̀ náà mú ẹ̀mí ẹnìkan lọ àti àwọn 6 tí wọ́n fi ara pa. A gbọ́ wípé wọ́n gbé àwọn tí ó farapa lọ sí ilé ìwòsàn Fámọ́bìsì fún ìtọ́jú tí ó péye, tí wọ́n sì gbé òkú arákùnrin tó ti kú náà lọ sí ilé ìwòsàn Ìdẹ̀ra nílùú ọ̀hún. Bákan náà ni ìjàmbá mìíràn tún ṣẹlẹ̀ ní ìlú Ọ̀tà ní ìpínlẹ̀ Ogun, èyí tí ọ̀kadà kan sá eré àsápajúdé tí ó fi lọ́ọ́ kó sí ẹnu tirẹ́là tí èyí tó sì mẹ́mí rẹ̀ lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ti kó ọ̀kadà àti ọkọ̀ tirẹ́là náà lọ sílé ọlọ́pàá fún ìtẹ̀síwájú ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ tètè wá ojútùú sí bí ẹ ṣe máa gba àwọn olùjọ́sìn tí àwọn ajínigbé jí gbé o. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nílọ̀. Ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe ìkìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ìgbésẹ̀ akin lórí bí wọn yóò ṣe gba àwọn olùjọ́sìn tí wọ́n jí gbé sílẹ̀ fún láìpẹ́ láì jìnnà. Ní ọjọ́ Àìkú ọ̀sẹ̀ tí à ń lò lọ yìí, òun ni ìròyìn náà jáde wípé ogunlọ́gọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn agbébọn ni wọ́n yáwọ́ lù ilé ìjọsìn tó ń bẹ ní Kùmíwálí, ìjọba ìbílẹ̀ Kàjúrú, wọ́n sì jí olùjọ́sìn tí kò dín ní 177 gbé lọ. Èyí ló fà á tí àwọn aṣojú láti orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n wá ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìjọba wa lórílẹ̀-èdè yìí tí wọ́n fi ní kí wọ́n tètè gbé ìgbésẹ̀ tí kò pẹ́ láti wá bí àwọn olùjọ́sìn náà ṣe máa gba ìtúsílẹ̀. Bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani fi àrídájú lélẹ̀ wípé ní kòpẹ́kòpẹ́ àwọn ènìyàn náà yóò gba ìtúsílẹ̀. Èèmọ̀ wọ̀lú, àwọn agbébọn jí ìyàwó olórí ọ̀dọ́ gbé ní ìpínlẹ̀ Èdó. Ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn agbébọn jí ìyàwó olórí ọ̀dọ́ gbé ní ìpínlẹ̀ Èdó ní ìlú Ìgàrá ìjọba ìbílẹ̀ Àkókò Èdó. Alukoro fún àwọn ọlọ́pàá fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní olórí ọ̀gá ọlọ́pàá Monday Agbọ̀níkà ti pàṣẹ fún àwọn ọlọ́pàá tó wà ní agbègbè náà láti fi ọwọ́ sowọ́pọ̀ fún ìtúsílẹ̀ arábìnrin náà. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, ìṣẹ̀lẹ̀ náà wáyé ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun nígbà tí arábìnrin náà padà sílé láti ibi ìtajà rẹ̀ tí ó wà ní ìgboro. After that, they sent out from the church. Already they sent out go towards that church. Before you go there, they have removed the people of the other church. They are lying down.
As we reach there, they ask us to lie down with those people. After lying down, they search everything. They collect our phones and everything. After everything, they say we should stand up. After standing up, they say they carry us bush. They carry us bush. We are on the bush. They reach one place. They say we should stop. And at that place, they beat us to the last extent, like animals. After there, they carry us inside bush. So we reach a certain village. Nobody in the village. They have sent